Ẹ káàbọ̀ padà sórí channel wa Bankuzi Media. Ní èní a máa sọ̀rọ̀ nípa fíìmù yìí tí àkọlé ẹ̀ ń jẹ́ Iya Sebili. Iya Sebili látọwọ́ Kemity fúnra ẹ̀. The movie is full of comedy and at the same time kò ṣe comedy nìkan bẹ́ẹ̀ ṣe ń wo náà lẹ́sùn máa kọ́ oríṣiríṣi ọgbọ́n níbẹ̀. Àwọn tí wọ́n ti wo Iya Sebili mọ̀ pé wọ́n lè testify sí ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Fún ẹ̀yin tó pé àkọ́kọ́ tí ẹ máa darapọ̀ mọ́ wa ní orí channel yìí rèé, mo kí yín pé ẹ káàbọ̀ sí Bankuzi Media. Tó bá jẹ́ àkọ́kọ́ tẹ́ máa rí fídíò wa lélẹ́yìí àbí àkọ́kọ́ tẹ́ máa darapọ̀ mọ́ wa ní orí channel yìí, mo máa rọ̀ yín kí ẹ jọ kí ẹ subscribe sórí channel wa, kí ẹ tẹ subscribe button yẹn pẹ̀lú notification bell tó wà lẹ́gbẹ̀ẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tó máa láǹfààní láti mọ̀ gbà tí a bá ti drop movie reviews, movie recommendations. A máa sọ̀rọ̀ nípa celebrities, oríṣiríṣi celebrity gist la máa ń ṣe lórí channel yìí. So màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel wa, kí ẹ support wa pẹ̀lú subscriptions yẹn. Torí pé support yín náà ló máa fún wa ní ìwúrí láti ṣe videos sí ní oríṣiríṣi. Lẹ́ni mo fẹ́ ṣe movie reviews àti movie recommendations nípa fíìmù yìí tí àkọlé ẹ̀ ń jẹ́ Iya Sebili. So fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí ì wo Iya Sebili, màá rọ̀ yín kí ẹ lọ wò ó torí pé ẹ ti miss gidi gan tí ẹ bá sì wo fíìmù yìí. Ó wà lórí Kemity Studios ní orí YouTube nígbà yìí. Ibẹ̀ lẹ ti máa rí Iya Sebili wò. Ẹ jẹ́ kí a lọ wò ó. And fún gbogbo wa tí a ti wo Iya Sebili, kí ni a lè sọ nípa Iya Sebili? Ẹ̀kọ́ wo ni a rí kọ́ nínú fíìmù yìí? Àti pé òṣèré wo ni a fẹ́ràn jù nínú Iya Sebili? Ẹ jẹ́ kí a comment sínú comment section. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí ì wò náà, tí ẹ bá ti wò tán fẹ́ kẹ́ padà wá sórí channel wa kí ẹ wá sọ̀rọ̀ nípa Iya Sebili. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí ì wò, mo recommend movie yìí fún yín kẹ́ lọ wò. Tó bá ní kí n rate fíìmù yìí láti 1 to 10, màá fún ní 8/10 torí pé ó kọjá bẹ́ẹ̀. Storyline yẹn ó unique. Kemity play 2 character nínú mi fẹ́ sọ̀rọ̀ nípa fíìmù yìí pọ̀ jù bẹ́ẹ̀ kẹ́ lọ wò. Ẹ̀yin tí ẹ bá ti wò kẹ́ lọ wò Iya Sebili. Ẹ máa kọ́ ọgbọ́n oríṣiríṣi nínú fíìmù yìí, ẹ dẹ̀ máa like ẹ gidi gan. Fíìmù yìí end síbi tí character méjèèjì ti pàdé tó pé nǹkan kan ṣẹlẹ̀ láàrin yẹn, ṣùgbọ́n àwọn èèyàn ní pé kò yẹ kí ó end síbẹ̀ yẹn, pé ó yẹ kó ní part 2 torí wọn ò kọ síbẹ̀ pé watch out for part 2 ní ending ẹ̀, ṣùgbọ́n àwọn èèyàn ní pé kò yẹ kó tán síbẹ̀, ní pé ó yẹ kó ní part 2. So àti mo bẹ́ẹ̀ part 2 ṣì ń bọ̀ àbí part 2 ò ní jáde. So stay tuned guys. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò ti subscribe sórí channel wa, ẹ jọ̀ọ́ ẹ subscribe sórí ẹ̀. Ẹ comment ní comment section. Comment tó bá ní like àti tó bá wà reasonable jù, òun ló máa jẹ ẹ̀bùn wa. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé lórí channel yìí ẹ̀bùn wà fún wa lóríṣiríṣi, ẹ̀bùn 20k, 15k àti 10k. So màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí. Ẹ drop comment yín sínú comment section. Actors wo ni ẹ fẹ́ràn jù nínú fíìmù yìí? Actors wo ló gbé yín débẹ̀ jù? Ẹ̀kọ́ wo lẹ rí kọ́ níbẹ̀? Tó bá ní kẹ́ rate láti 1 to 10, kí lẹ máa rate ẹ̀? Comment tó bá ní like jù, tó dẹ̀ wà reasonable jù, òun ló máa jẹ ẹ̀bùn wa o. 20,000 naira, 15,000 àti 10,000 naira tí à ń fáwọn subscribers wa. So ẹ comment ní comment section kí ẹ dẹ̀ má gbàgbé láti subscribe sí orí channel yìí. Torí ìwọ tí o bá ti subscribe sórí channel yìí rí tó dẹ̀ comment, o láǹfààní láti jẹ ẹ̀bùn wa o. Ẹ subscribe. Màá tún pàdé yín nínú next video. Ire o.